Ẹ káàbọ̀ sórí ìkànnì Kino TV. Ẹnìkan ní Èṣùgbè tó tún léṣù gbè òun, ó tún sọ ọmọ ní Èṣùyẹ òun. Èṣùyẹmí, Èṣùgbèmí, ṣé irú ìdílé bẹ́ẹ̀ ẹni tó bá kọjá ní gbàgede wọn ṣé kò yẹ kó mú fura lọ́wọ́? Torí ẹni bá jagun alára ó yẹ kó mú kété bọ̀, ẹni bá jagun ajérò àfira ló yẹ kó mú bọ̀ wá níbẹ̀. Ìká mọ̀ pé òun ò kúkú da náà tẹ́lẹ̀, ẹni tí ó wà sọ fún báwọn kan ṣe máa wí wọn lóhùn gangan nìkà, ẹni tá a gbà mọ̀ràn ká tó ṣe. Ṣùgbọ́n ẹni kọjá lójúde ìkà ńkọ́, òun náà ó yẹ kó má fira lọ́wọ́. Ṣùgbọ́n àìfètèmétè, àìfẹnumẹ́nu ò ló mú kí ìwọ̀fà àlàbá kó fẹnu kó bára rẹ̀. Ó lọ̀rọ̀ ẹni tó ń fẹjọ́ ìkà sùn kà. Òun náà ìkà náà wá kọ́ ní báyìí, gbogbo ẹ̀yìn lura wọn. Nínú eré yìí láti máa rí Èṣùgbèmí bàbá Kọ́lé Oṣó nígbà tí a ò tí ì jẹ ìkuru Kọ́lé Oṣó part 12 tán kó tán lẹ́nu. Bẹ́ẹ̀ náà ni Èṣùgbèmí tún jáde. Níbẹ̀ la ó ti máa ṣe àgbéyẹ̀wò àwọn eré wọ̀nyí. Mi ò fẹ́ sọ èdè Gẹ̀ẹ́sì àbí èdè òyìnbó kí YouTube má bàa gbé mi sí orthodox lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n nínú comment section láti máa pàdé, a máa wò bí wọ́n ṣe pitú yimuyimu sẹ́mọ̀ ẹni tí Ọlọ́run ọba ò tí ì lè mú, kò tí ì dá, kò sí bẹ́ẹ̀ ni èèyàn ṣe lágbára ewé tó tàbí egbò kó nípa gúngún òun. Ọlọ́run tí ì ṣetán tí ó mú ni ọba tí gba agbára lọ́wọ́ alágbára níjọ́ tó lágbára bá lágbára kágbára tó fi nìní lára. Inú eré òun láti máa pàdé Èṣùgbèmí. Ẹ má gbàgbé, ẹ lọ search kẹ́ wò ó kọ́ àwọn tí ò lè fètè mété, tí ò lè fẹnu mẹ́nu. Gbogbo ẹlẹ́nu màrí máa sọ, ṣé gbogbo ohun tójú bá rí òun lẹ́nu máa sọ? Kò í ṣe lóde Èṣùgbèmí o. Ẹni tí ó bá sọ kò ìkà lójú kó wá jáde síta. Ẹni tí ó bá tó gbàgbá sùn lọ́yẹ́ láì fàṣọ bora bọ́yẹ́ bá mú kó ká lọ sí òde Èṣùgbèmí kó lè forí ẹ̀gúnṣẹ̀. Pàdé dídó eré jàre. Ìròyìn ò tá fojú bà.